nǹkan kan ó máa bẹ lára nǹkan yẹn tó lè sọ fún wa déètì gbọ́ tí nǹkan yẹn ti ń bẹ. Gbogbo nǹkan abẹ̀mí lónìí, gbogbo nǹkan kì í ṣe abẹ̀mí nìkan, gbogbo ń tọ́lọ̀ ń dá pátá, nǹkan kan máa wà lára rẹ̀ tó lè sọ déètì tí nǹkan yẹn ti ń bẹ tí ó sọ. Nítorí pé àwọn ẹ́límẹ́ǹtì kan bẹ, àwọn máa bàjẹ́, decay, wọ́n máa bàjẹ́. Ẹ́límẹ́ǹtì yìí wá rèé, ẹ́límẹ́ǹtì kọ̀ọ̀kan nínú àwọn ẹ́límẹ́ǹtì tí ń bàjẹ́ yìí ló ní iye ọdún tó máa lò kó tó bàjẹ́. Tó bá wá bàjẹ́, ìbàjẹ́ yẹn ni pé yóò yíra padà, yóò di ẹ́límẹ́ǹtì míì, yóò di ẹ́límẹ́ǹtì míì bíi kí uranium ẹ́límẹ́ǹtì kan ní jẹ́ bẹ́ẹ̀ kó yíra padà nígbà tó bá bàjẹ́ lẹ́yìn àìmọye ọdún kó wá di lead. So ìyíra padà di ẹ́límẹ́ǹtì míì ni wọ́n pè ní decay. Ẹni tó jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ tó ṣèwádìí ìjìnlẹ̀ débẹ̀ Rutherford ni. Àwọn òyìnbó wá wádìí, wọ́n mọ iye ọdún tí ẹ́límẹ́ǹtì kankan máa lò kó tó di pé yóò bàjẹ́, tí ó fi yíra padà, tí ó fi dì míì. Tó bá dì míì tán, ìmí yẹn náà ó ní ọdún tí ó lò tí ó tún fi yíra padà, tí ó fi dì míì. Ìmí yẹn náà ó ní ọdún tí ó lò tí ó fi yíra padà, tí ó fi dì míì. Tán bá wá fẹ́ mọ iye ọdún tí nǹkan kan ti lò, bóyá fóònù yìí nísìnyí wọ́n fẹ́ mọ iye ọdún tó ti lò, wọ́n wá wádìí irú ẹ́límẹ́ǹtì tí máa bàjẹ́ yẹn tó wà nínú ẹ̀. Tán bá wá rí, tán gẹ̀ẹ́tì ẹ̀ pé ẹ́límẹ́ǹtì tí máa bàjẹ́, tí máa yí padà, èyí báyìí ní ń bẹ nínú rẹ̀. Wọ́n á wá wádìí ibi in tó ti yí padà dà, in tó ti bàjẹ́ dà, wọ́n wádìí rẹ̀ nínú rẹ̀. Tán bá ti rí yẹn, wọ́n dẹ̀ mọ iye ọdún tí ó gbọ́dọ̀ lò kó tó dì yẹn. So in tó fi mú tí wọ́n ti rí yẹn, wọ́n wá wò pé kíní yìí ti lo iye ọdún báyìí. Ká sọ pé kó lè yé wa dáadáa, àlùbọ́sà ká sọ pé yóò domi, àmọ́ tí ó bá fi di omi yóò lo 100 years fàpèjúwe. Àwa rí àlùbọ́sà pé àlùbọ́sà ní kíní ìtẹ́lẹ̀ o, àwa rí pé ó ti domi. Ṣé wọ́n pé làákàyè gbọ́dọ̀ sọ fún wa pé kíní yìí gbọ́dọ̀ ti lò ó kéré jù kíní 100 years. Bí wọ́n ti mọ iye ọdún nù, ìyẹn ni ti Rutherford. Ìgbà tí wọ́n wá lo ìmọ̀ yìí, tí wọ́n fi wádìí pé ayé tá a wà náà yìí ti tọ́dún mélòó tí ń bẹ, àyẹ̀wò gbé jáde pé yóò ti tó nǹkan bíi 4.54 billion years tí ń bẹ. Ọ̀dà látìgbà náà di nǹkan bíi 4 billion years wọ́n rí rẹ́kọ̀dù kankan nígbà nǹkan báyìí láti ẹ̀ lè sọ pé ó ń gbé orí ilẹ̀ tàbí tó ṣẹ̀mí, kò sí rẹ́kọ̀dù wọ́n rí rẹ́kọ̀dù pé nǹkan kan ṣẹ̀mí. Bóyá nǹkan wá ṣẹ̀mí kò ní rẹ́kọ̀dù mọ́ ni wọ́n lè sọ, àmọ́ kò sí rẹ́kọ̀dù. So wọ́n wá gbà yí pé kágbà pé àsìkò gbà yẹn nǹkan abẹ̀mí ò tíì sí nínú ayé. Láti nǹkan bíi 4 billion years sẹ́yìn yẹn títí wá di nǹkan bíi 2.5 billion years sẹ́yìn, wọ́n wá gbà yí pé ní àsìkò gbà yẹn la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní àwọn orílẹ̀-èdè ńlá tá ń pè ní kọ́ńtínẹ́ǹtì, bíi ká sọ pé ilẹ̀ Asia, ilẹ̀ adúláwọ̀, ilẹ̀ Gẹ̀ẹ́sì, tá a bẹ̀rẹ̀ sí ní ìpín yẹn nǹkan bí ọdún yẹn ni. Àsìkò tó wá tẹ̀lé láti nǹkan bí 2.5 billion years sẹ́yìn títí wá di nǹkan bí 5.541 million years sẹ́yìn, wọ́n lásìkò gbà yẹn ní oxygen ní ṣẹ̀ṣẹ̀ dénú ayé. Oxygen sì ní nǹkan abẹ̀mí máa ń fà sínú. Bóyá àwọn nǹkan míì tí wàá gbélé ayé ṣáájú gbà náà tó yẹ pé àwọn ò lo oxygen wọn lè sọ, torí pé àwọn náà máa ń fàyè lẹ̀ pé ìwádìí tọ̀la tún lè jẹ́ kí tèmi tún ṣe kíni kó yàtọ̀. Àmọ́ bí ìwádìí délé nírè, láti nǹkan bíi 541 million years sẹ́yìn títí wá dòní, ayé àtìgbà yẹn náà la sì wà lénìí. Torí pé àtìgbà náà láti rí ẹranko, láti rí irúgbìn nínú ayé, so àtìgbà yẹn la sì ń bá a lọ dèní. In tí wọ́n wádìí rèé, in tí wọ́n gẹ́ẹ̀tì rèé. Wọ́n wá sọ pé ní látìgbà tá a ti rí ìsáàmù awal, ẹni tó nàró bí èèyàn nígbà àkọ́kọ́, tó ní orí tó rí rẹ̀ dàbí orí èèyàn, ìgbà wo la kọ́kọ́ rírú rẹ̀? Wọ́n ló kéré jù yóò tó 400,000 years tí irú ẹ̀ ti wà nínú ayé.
nítorí pé wọ́n rí eegun kan egungun yẹn nígbà tí wọ́n rí wọ́n wá gbé wọnú ilé àyẹ̀wò yìí wọ́n ṣàyẹ̀wò pé eegun yìí yóò ti tọ́dún mélòó wọ́n rí kan ní Morocco wọ́n tún rí kan ní Greenland à ń pè mí kan ní Greenland wọ́n rí kan bẹ̀ ìgbà tí wọ́n wá lọ ṣe àyẹ̀wò rẹ̀ wípé ní yóò ti tọ́dún mélòó tẹ́gungun yìí ti ń bẹ àyẹ̀wò wa gbé jáde pé yóò ti tó 400,000 years tẹ́gun yìí ti wà so eléyìí ni tí ó máa túmọ̀ sí pé ní ìran èèyàn oríṣiríṣi ló ti gbélé ayé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní research àwọn nǹkan míì tí wọ́n tún rí káàkiri kárẹ́lẹ̀ ń bí kárẹ́lẹ̀ ń bí wọ́n ń dọkumẹ́ǹtì gbogbo ẹ̀ wọ́n dẹ̀ rí pé eegun yẹn yàtọ̀ sí eegun àwa èèyàn tèní nínú àwọn ìran èèyàn tí wọ́n discover pé ó ti gbélé ayé wọ́n wá ka bí oríṣi 6 sí 7 Denisovan àwọn ìran èèyàn kan nìyẹn àwọn náà ti gbélé ayé Neanderthal ìran èèyàn kan ní àwọn náà ti gbélé ayé Floresiensis ìran èèyàn kan ní àwọn náà ti gbélé ayé rí Homo habilis Homo erectus Homo lusonensis Homo naledi oríṣi méjèèje tá a kà yìí tún yàtọ̀ sí àwọn èèyàn tèní àwọn ti gbélé ayé ààrí irú wọn mọ́ wọ́n ti tán fànáwó wàmọ̀dáwó wọ́n tán pátápátá nígbà tó wá rí bẹ́ẹ̀ táwọn sáyẹ́ǹsì gbé ilé kalẹ̀ kí wá ní Kùránì wá wí nípa rẹ̀ ṣé Kùránì sọ pé irọ́ ni kò rí bẹ́ẹ̀ Ádámù là kọ́kọ́ dá Kùránì ò sọ bẹ́ẹ̀ Kùránì náà jẹ́ àmọ̀ wípé ní a ti dá èèyàn kan ṣáájú ká tó dá Ádámù níbo ló ti sọ bá ń lọ sínú Suratu An'am aya 133 tó ti ń ka aya nílẹ̀ kan. wa rabbuka al-ganiyyu zu rahmati in yasha yusibukum wa yastaklifu min ba'dikum ma yasha'u kama ansha'akum min zurriyyati qawmin akharin. Ọlọ́run bá ní òun Ọlọ́run ọba al-Ganiyyu òun ni ọba tó rọrọ̀ tayọ gbogbo nǹkan tó dá kí ẹ má wàá rò yí pé tí ò bá sí wa Ọlọ́run náà kò lè ráyé ṣe tí ò bá sí wa gbogbo ẹ̀ á ṣòro ṣe fọlọ́run rárá o Ọlọ́run jẹ́ ká máa mọ̀ ń bí wípé Ganiyyu lòun Ọlọ́run ò nídìí àmọ́ súrà àmọ́ ti lòun òun èkì í sọba ọ̀dájú òun èyí sọba àkà ìyá ṣáà yóò sí ibùkún tó bá wọn òun Ọlọ́run òun lè kó gbogbo wa kú nílé ayé pátápátá tó ń kó wa kó tá àti ẹ̀ ní orírun mọ́ tí wọ́n lè sọ pé ìlú wà ń bí tẹ́lẹ̀ o òun wá ìfowó akó pátápátá yóò di ìdáàbà tí ó tán òun mú akó tóun bá wá mú akúrò ń bẹ̀ yẹ́sítá lè fò mímú báàdì kun òun wàá kó àwọn míì òun kó wọn sínú ayé wẹ́yà ẹ̀yin náà tún bẹ̀rẹ̀ ayé ẹ máa ṣayé lọ táwọn èèyàn ó dé tí wọ́n tún máa rò pé kò sí àwọn kankan tó ti débẹ̀ rí ó wá ní kàmá àǹṣàkùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ibi bẹ́ẹ̀ gẹ́gẹ́ yẹn la wá ń lọ ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà la ṣe mẹ́yìn náà wá láti bi zùríyàtì kọ́wọ́mì ní akàrí náà láti bi orírun àwọn kan àwọn míì táwọn náà ti gbé ayé rí àwọn míì táwọn náà ti lo ayé rí orírun wọn àti bí orírun wọn láti mú ẹ̀yin náà jáde wá so níbí yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ tó lónìí ó ń jẹ́ ká máa mọ̀ wípé ní ó kó àwọn ẹ̀kan kúrò náà ni ló fi má wa náà wá àmọ́ àwọn ẹ̀kan tó kó kúrò yìí Ọlọ́run wá mú kankan nínú páàtì wọn ló lò tó fi dáadáa mọ̀ bàbá tiwa ló fi sọ pé minzuri yàtì ló fi sọ bẹ́ẹ̀ pé ayé amú amẹ́yìn náà wá àfẹ̀yìn náà pààrọ̀ àwọn kan ni ẹ̀yin náà wá ń gbáyé lé níbi ìgbà tó jẹ́ wípé ní ẹ̀yin lẹ́nu àkọ́kọ́ tó kọ́kọ́ gbé bẹ́ẹ̀ níjọ́ tá a bá mẹ́yìn náà kó tá a máwọn míì wá báwọn yẹn náà ó ti máa ṣe nìyẹn bí ẹni báwọn làkọ́kọ́ tí wọ́n ti ẹ̀ níwọ̀n pé ẹ̀yin nǹkan ti ṣe kí ni ẹ ti lo bẹ̀rí ńgbò wá sọ ilé yìí so ẹ wá wò àwọn míì máa rò pé àwọn àǹjọ̀nú ló ti gbélé ayé rí àǹjọ̀nú kọ́ tó ẹ pa àǹjọ̀nú ni
kò ní sọ pé yùsí ibùkún àǹjọ̀nú ò lọ àǹjọ̀nú wà àjọ ń gbélé àǹjọ̀nú ò parẹ́ wọn pa àǹjọ̀nú rẹ̀ àjọ ń sùn àjọ ń jí wọn ń kó sára èèyàn àwọn ẹlòmíì gan rí wọn so ẹ pàǹjọ̀nú ni kò ní sọ pé yùsí ibùkún kà mọ́ so yìí túmọ̀ sí pé àwọn yẹn wọ́n tán pátápátá wọ́n pa wọ́n rẹ́ pátápátá wọ́n ká wọn kó lẹ̀ kì í ṣàǹjọ̀nú. DNA wọn náà ni wọ́n padà lò láti fi dá wa náà fi dá wa náà ìkànnì ni ó wá tọ́ka wa tá a bá lọ wọnú súrátù sájídà àyà 7 sí 9 nígbà tí yẹn ó tún máa ronú wípé ní bóyá àwọn tó ti ẹ̀gbélé ayé ṣáájú wa yìí bóyá àwọn kì í ṣe èèyàn wọn sì kì í ṣàǹjọ̀nú bóyá ẹ̀dá míì tún ni wọ́n ẹ wá lọ wo súrátù sájídà àyà 7 sí 9. Allazi yasana kulla shay'in khalaqahu wabada khaliqal insani min tin. Masha Allah. Summa ja'ala naslahu min sulalatin min ma'in mahin. ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. Olúwa ní òun ni ọba náà tí gbogbo ohun tó ń dá pátá òun máa ń ṣe dáradára òun máa ń ṣe dáradára. Ó lóun bẹ̀rẹ̀ dídá ènìyàn mìíntínì látara ẹrẹ̀fọ̀ dídá ènìyàn Olúwa lóun bẹ̀rẹ̀ rẹ̀ látara ẹrẹ̀fọ̀ ènìyàn tó sọ ń bí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń tú pé ádámà ni ádámà sì kọ́ torí pé wáyé pé ádámà ni ẹwà àyà tó tẹ̀lé ó ní jàhálà nẹ́sìlà omi ń sùn láàlá ti mímọ́ ìmọ̀ ìní ó ní òun wá ṣe ọmọ tó jáde látara rẹ̀ ń wá ṣe ìran tó jáde látara èèyàn yìí òun ṣe é ní látara omi yẹpẹrẹ látara èfífàyà tá a fàyà èyí yọ tá a yọ látara omi kan tó yẹpẹrẹ ẹ wo ṣe lọ́bẹ̀ yẹn òun mú nẹ́sílà èso rẹ̀ jáde èso rẹ̀ tó ń mú jáde yìí látara èfífàyà látara omi kan tó yẹpẹrẹ ó nígbà tó ń wá mú yẹn jáde tán tí ń jẹ́ èso tó jáde látara ènìyàn tó ń dá látara rẹ̀ fọ́nì òun wá ṣe dọ́gbadọ́gba òun gbogbo tó yẹ kóun kó sí i lára léròjà òun kó síbẹ̀ wà nà fàkàfí ìmí irú yìí òun wá mí ẹ̀mí tòun ọlọ́run òun wá fẹ́ sára èso yẹn òun fẹ́ ẹ̀mí mí òun ọlọ́run sára rẹ̀ ẹ dákun ta lọ́lọ́run dá tó fẹ́ ẹ̀mí mí sí lára ádámà ṣé ádámà ní eléyìí òun náà tún ní ta kọ́kọ́ so yóò máa túmọ̀ sí pé ní adádámọ̀ àtúwá adádámọ̀ míì àwa mú ádámọ̀ kan jáde látara ádámọ̀ kan tí ó padà máa túmọ̀ sínú. àmọ́ lẹ́sàlẹ̀ amúrú kazali ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ìnsánà tàkọ́kọ́ ní ádámọ̀ kọ́ àwọn èèyàn kan tá a dá sórílẹ̀ ṣáájú ká tó dá ádámọ̀ nígbà táwọn wá ṣàṣemáṣe tí wọ́n bá tí wọ́n lọ àpadà wá mú DNA wọn ṣùlálà DNA ní jẹ́bẹ̀ àwa mú DNA wọn ṣùlálà tín mímọ́ ìmọ̀ ìní kí ni fún mi ní DNA deoxyribonucleic acid ásíìdì kan ní jẹ́bẹ̀ ipò mọ́yì náà ni mọ́ ìní ọlọ́run la wá lo jẹ́lòmù a lo DNA wọn a lò ó àwa mú lára rẹ̀ àpadà tí wọ́n á fi dá ẹ̀dá mi tá a wá dá ní àwa fẹ́ atẹ́gùn sí i lára nígbà tá a ṣe é dáadáa tán a fẹ́ atẹ́gùn sí i lára a fẹ́ a fẹ́ ẹ̀mí sí i lára ẹ̀mí wọlé sára rẹ̀ àwa fún un ní sámúà kó máa gbọ́rọ̀ wàlà àbùsọ̀rọ̀ àtúwá fún un ní kó máa ríran wàlà àfúídà àwa fún un ní gbígbọ́n ọgbọ́n ẹnu
ẹ̀wọ̀n nǹkan báwọn èyí ni ó máa túmọ̀ sí pé ní àwọn tó jẹ́ èèyàn tàkọ́kọ́ ni a fún àwọn eléyìí a ò fún wọn ní gbígbọ́ràn a fún wọn ní ríríran a sì fún wọn ní ọgbọ́n inú ṣèyí tí ó máa túmọ̀ sí pé ní àwọn gbélé ayé bí odi wọn ní lè ríran wọn sì ní lè gbọ́rọ̀ wọn sì ní làákàyè so èyí tí ó fi máa wá kí ni wọ́n fi máa wá communicate kí ni wọ́n máa lò láti fi máa communicate ọlọ́run wàá fún wọn ní àwọn nǹkan míì communication system míì làwọn máa lò tó yàtọ̀ sí ìtawà ń lò tó yàtọ̀ sí ìtawà ń lò àwọn máa ní perception ní dèdè bí èèrà náà ti ní perception àìmọye dábàá tọ́lọ́run dá tí ò lójú tí ò létí tí wọ́n sì ń communicate irú ẹ̀ lápá wọn náà wọn wá ní gbọ́n ọgbọ́n ẹnu àfídà kò ní sí fún wọn kò ní sí fún wọn ní ọ á sọ bẹ́ẹ̀ tán ká lè gbọ́ yé dáadáa kó lè máa rinlẹ̀ lọ́kàn wa pé ádámù ẹ̀kọ́ ní ìsánà yẹn tó bá ń lọ sí Quran chapter 15 verses 28 sí 29 ó ní wàá yí ti kọ́lá rabbuka lil malaikati inni khaliqun basharan min solisolin min amain masnun. وإذ قال ربك الملائكة إني خالق بشرا من صلصال من حمإ مسنون. وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمإ مسنون. Olúwa sọ bí pé nígbà tá a sọ fún àwọn màláìka ìṣèrántí ìjọ náà a sọ fún àwọn màláìka pé a fẹ́ dá abara kan abara tá a fẹ́ dá yìí a máa mú wá látara sọ̀lìsọ́ọ́lì látara amọ̀ tó gbẹ amọ̀ tó ṣe kí ni tó gan amọ̀ tó ti gan mí ní amọ̀ yìí màsínú nínú kí ló di àmọ̀ yìí ṣé àmọ̀ pé mí ń bayani wa tafsir nǹkan kan ló di àmọ̀ yẹn náà ò déédéé wà ń bẹ̀ ó wá ní àmọ̀ ìmọ̀sínúùnì ó ní ẹrẹ̀fọ̀ tó jẹrà iyẹ̀pẹ̀ kan tó ti jẹrà yẹn ni pé nǹkan kan jẹrà sínú iyẹ̀pẹ̀ yẹn kí ló jẹrà sínú iyẹ̀pẹ̀ àwọn ẹ̀dá kan tó ti gbélé ayé tá a ti parun orírun tí wọ́n kó táwọn ti wá jẹrà tó ti wá di ẹrọ̀fọ̀ yẹn ọlọ́run ní ńlá wa lọ mú sọ́ọ́lì ibẹ̀ àwọn èyí tó ti gan ibẹ̀ lápadà wá lò tá a tún fi wá dá abara mi nígbà wọn dá tó ní sàwọ́ ètùwù àwa àṣe reconstitution torí pé wọ́n gbọ́dọ̀ ṣe DNA reconstitution ẹni ó bá gbọ́ biochemistry ó ti gbọ́ yé wọ́n bọ̀rọ̀ reconstitute ẹ̀ àjẹ́bẹ̀ irú tí wọ́n parun tẹ́lẹ̀ ń náà ni wọ́n ó tún mú wá kò wá gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọ́n bọ̀rọ̀ reconstitute ẹ̀ àwọn bòmíì tí purine wà pyrimidine ò lọ bẹ̀ àwọn amino acid ibi tí valine wà wọ́n lè ní kí glycine kọjá síbẹ̀ wọ́n wá reconstitute rẹ̀ ó wá ní fàyè dáàsà wà ètò wà nafaqtu fihi min ruhi fakọ̀wù làwù ṣàjẹ́ olúwa ni mo wá mí ẹ̀mí tọ̀dọ̀ èmi ọlọ́run gangan mo fẹ́ sí i lára. sọ kó tó wá di pé kéèsì àtòun àtàwọn màláìkà ó wá sí kí ni o ó wá ṣẹlẹ̀ kéèsì ni wá ṣẹlẹ̀ ìní. eléyìí tí ó tó lè fún wa nímọ̀ fún òun wípé àwọn ẹ̀dá tó ti ṣáájú ádámù nì táwọn àwọn tiwọn rúwù tọlọ́hun kọ́ ní bẹ ní ara wọn. so eléyìí yẹn náà ni ó padà wá fa ntọ́lọ́hun sọnù suratul Bakara àyà 30 pé wàá yìí di qala rabbuka lil malaika. wàá yìí sì qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifatan. Qalu atayna
أتجعل فيها ما يفسد فيها ويسفك الدماء. nínú àyà eléyìí Olúwa níjọ́ tá a sọ fún àwọn màláìkà pé a fẹ́ mú àlééfà kan wá sórí ilẹ̀ Ọlọ́run a fẹ́ mú àlééfà ṣé wọ́n máa jà lééfà láì sí àwọn nǹkan tó ti ń lobì kan tẹ́lẹ̀ àlééfà o ṣé yóò jà lééfà lórí òfìfo ni nítorí páwọn kan ti lo ilẹ̀ wọ́n ti lo ayé nì wọ́n ti lo àti mú wọn kó àtúwàwò pé ẹja mú àlééfà mi wá kóun náà wá lọ ṣe ojú kó wá lọ ṣaṣojú kó wá máa lọ bẹ̀ làwọn màlẹ́kà wá dáhùn wọn ní àtẹ̀jì alùfíà mẹ́yìn ìfúsídù fíà. àwọn àfáà onítẹ̀fùsírù kan ní wọ́n ń rò ó nínú ẹ̀mí wọn ni wọ́n sọ jáde àmọ́ tọ́lọ̀ ń wí fún wa ni pé kọlu wọ́n ṣe kí ni wọ́n wí jáde. àtẹ̀jì alùfíà. àyè tí wọ́n pè ń kọ́là wọ́n wí náà kọ́ wọ́n wí ni wọ́n máa ń sọ pé àtẹ̀jì alùfíà ọlọ́run o tún fẹ́ mú sí ibẹ̀ yẹn mẹ́yìn ìfúsídù fíà àwọn tí ó máa ṣèbàjẹ́ ń bẹ̀ wáyà sí fíkù dìmá tí wọ́n máa ta ẹ̀jẹ̀ ẹlẹ̀ yín túmọ̀ sí pé àwọn ṣe pé àwọn màlẹ́kà ò nímọ̀ tó tó àwọn báwọn màlẹ́kà ó ṣe mọ̀ tí ìbá ṣe pé wọ́n ti rí fíìmù àwọn fíìmù kan ti sójú wọn ní fíìmù tó lágbára tí wọ́n ti rí náà fi wá ń jọ́ọ̀jì pé àwọn tìǹ àwọn instrumenti àwọn tó ṣerú ẹ̀ náà ló lò pààtì àwọn tó ṣe bẹ́ẹ̀ náà ló fẹ́ lò sẹ́wọ̀n báwọn màlẹ́kà ò ní mọ̀ pé ọlọ́run ó ṣe tẹ̀síwíyà rẹ̀ pé fàṣàwọ́ ìtù wọn sì ní mọ̀ yí pé nẹ̀fà àfi ìrú yìí pẹ́ẹ́mì tiẹ̀ ló fẹ́ lò wọ́n á fi àwọn ancestor tó gbé bẹ̀ tí wọ́n fi ń jọ́ọ̀jì ìtòhun náà ó ṣe ni wọ́n á sọ pé máa ń yòófù sídù fíyà àwọn tí wọ́n máa ṣèbàjẹ́ ń bẹ̀ ló tún fẹ́ mú lọ bẹ̀ wáyà sí fíkù dìmá tí wọ́n máa ta ẹ̀jẹ̀ lẹ̀. ìtumọ̀ sí pé àwọn èèyàn tó ti gbé ayé tẹ́lẹ̀ nì èèyàn ara wọn ni wọ́n ń jẹ wọ́n á máa pa ara wọn jẹ ní wọ́n gbọ́gbọ́n pé ìyẹn máa ń ṣe bẹ̀ ìyẹn ń ro ẹ̀bà ìyẹn máa ń lọ dáko ìyẹn ń rò fọ́ ìyẹn máa ń dẹdẹ ẹgbó ìyẹn lọ ń pẹja wọn ọlọ́run ò fún wọn ní íńtílẹ́ẹ̀tì débẹ̀ ìyẹn táwọn máa wá ṣe náà ni pé wọn a máa wá pa èèyàn bíi tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ ni wọ́n máa ń mu ẹ̀jẹ̀ ni wọ́n máa ń mu so ìyẹn túmọ̀ sí pé cannibalistic organism ni wọ́n. ìyẹn làwọn màlẹ́kà rí tó fi sọ pé wàyẹ sì fi kù dì máa ẹ̀jẹ̀ làwọn ilé ẹ̀jẹ̀ ni wọ́n ẹ̀jẹ̀ wọ́n ti ròyìn pé báwọn tì í ṣe rí àwọn vampire tó ti gbénú ayé tẹ́lẹ̀ ni wọ́n ti rò pé bẹ́ẹ̀ náà ni ádámù ó ti rí ní tí wọ́n rònú ni ṣùgbọ́n bàtọ́ ọlọ́run wá dá ádámù tán jà álàláwù sámúà wàlà àbùsọ́ra wàlà àfìdá ọlọ́run wá fún ní sámúà òun ò yá adití wàlà àbùsọ́ra kò yá fọ́jú bíi tàwọn tì í wàlà áfírídà ó tún wá ní làákàyè intellect so àwọn ò ní máa jẹ vampire wọn ò ní máa jẹ cannibal wọn ò ní máa mú ẹ̀jẹ̀ ara wọn ká máa para wọn jẹ wọn ò gbọ́n pé ìyẹn máa dáko ìyẹn máa lọ ọkà àgbàdo ìyẹn ó ṣe ògì ìyẹn ó wá èpo oṣù yóò lọ yóò ṣèlùbọ́ ìyẹn ó wá pákí yóò ṣe gààrí yóò ṣe fùfú ìyẹn ó gbin ráìsì yóò jẹ ráìsì ó ṣẹ̀wà ó fẹ̀wà ó tún yí ó ṣe mọ́mọ́ ó yí ó ṣe kúrú ó yí ó ṣàkà ó ṣe bìrìpò ó mú kókó ó ṣe bìrìpò ó ṣe ìkọ́kọrẹ́ wọ́n gbọ́n gbogbo ọgbọ́n eléyìí làwọn tí yóò ní àwọn tí yóò ní lọ́lọ́ fi padà ń sọnù àyà Kùránì Suratul Isra'i olúwalà kọ́dí karramna bani Adam. وعملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا
ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ما شاء الله. ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. Olúwa ní a ṣàpọ́nlé fọ́mọ Ádámà. Àpọ́nlé wo náà ni pé a fún un ní ọgbọ́n àti òye èyí tí àwọn ẹ̀dá èèyàn tá a ti dá ṣáájú tiẹ̀ tá a ṣe kí ni o tá a fún wọn. Wọ́n àmàlì náà ń fi lèbárì wà lèbárì aṣọ nírọ̀rùn fọ́mọ Ádámà láti rìnrìn àjò lórí ilẹ̀. Àwọn cross continent kan sí mi àwọn tí yóò lè ṣe bẹ́ẹ̀ ojú kan náà tá a dá wọn sí náà ni wọ́n. Wà lèbárì ọmọ Ádámà ó kọjá lórí omi wọn ó ṣe ọkọ̀ ojú omi nítorí íńtínẹ́ẹ̀tì ta fún wọn àwọn ancestor wọn ní wọn ní. Wàrọ̀ ṣàkànnà mìíràn ẹ̀tọ́ yìí bá ti nǹkan tí wọ́n ń jẹ sẹ́nu nǹkan tó mọ́ ni ìyẹn ni pé wọ́n máa pa èèyàn bíi tí wọ́n jẹ́ wọ́n ya káníbàlì bíi tàwọn èèyàn ṣáájú tó ti lólé ayé nǹkan táwọn ń jẹ nǹkan tó mọ́ nǹkan táwọn ń mu nǹkan tó mọ́ wá fà á dọ̀lì náà alákẹ́sìrì mímọ́ ní kọ́lákọ́nà tẹ̀fúndé. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti dá ṣáájú Ádámà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní Ádámà jùlọ la gbé àjùlọ fún ọmọ Ádámà jù wọ́n lọ. Àwọn ọmọ Ádámà ń ṣe pléènì lẹ́nu wọ́n ń ṣe rìsáàṣì wọ́n sọ pé kíní ó ti tọ́dún báyìí tó ti wà kíní ó ti lè ọdún báyìí. Gbogbo àwọn ẹ̀dá tí yóò ní gbogbo íńtílẹ̀tì yẹn wọ́n ní wọ́n gbọ́n débẹ̀ wọ́n gbọ́n débẹ̀ à fún wọn ní gbogbo resources táwọn ó fi ní irú bẹ́ẹ̀. So ìrì ntọ́lọ́wọ́n bá ń ṣe ní bọ́lọ́wọ́n bá ti máa dá ẹ̀dá continuous ni tọ́lọ́wọ́n bá dá ẹ̀dá yóò tún tó bá tún fẹ́ padà dá mi nàṣíátàlẹ̀ ayéra ni ó fi ṣe. Wọ́n ní kúlísì rúfìlẹ̀ àrdì fáńsùrù báńkáyà ni. kúlísì rúfìlẹ̀ àrdì. Masha Allah. fáńsùrù kayfa. Badaa. Kayfa badaa al-khaliqu summa Allahu. Yunshi'u nashi'atal akhirati. Inna Allaha ala kulli shay'in qadir. Ọlọ́run fẹ́ ká máa ṣe research. Àwa mùsùlùmí ló yẹ ká máa discover nǹkan táwọn òyìnbó wójú tiẹ̀ tì. Ẹ wo dún tí eléyìí ti ń bẹnu Kùránì. Àwọn àfún onítẹ̀síìrù ibòmíì ni wọ́n ń tu sí. Torí pé làákàyè wọ́n sọ pé kò possible kí àwọn èèyàn kan ti wà ṣáájú Ádámà wọ́n wá ń tú Kùránì lódì. Kùránì sì ń fi rinlẹ̀ pé àwọn ẹ̀dá èèyàn kan ti ń bẹ ṣáájú Ádámà tóun ti dá sórí ilẹ̀ àwọn àbá ń yí sí ọ̀nà ibòmí. Sáyẹ́ǹsì tún lọ gbá rìsáàsì wọ́n kọ̀ǹfàmù pé àwọn èèyàn kan ti ń gbé ayé ṣáájú Ádámà tọ́jẹ̀dẹ̀ èèyàn. Kùránì sì sọ àfẹ́ tú síbẹ̀. àfádámà àtàǹjọ̀nú àfẹ́ mọ̀jú Ádámà àtàǹjọ̀nú lọ. Ádámà àǹjọ̀nú Ádámà àǹjọ̀nú nìkan la fẹ́ mọ̀. Sáyẹ́ǹsì sì ń kọ̀ǹfàmù pé ní tí Kùránì wí lòdodo ntàwọn àfáà wí yẹn yìí sòdodo. Olúwa wa ní ẹ káàkiri nínú ayé ẹ̀yin náà ẹdìdẹ kó lé. Fáńsùrù kayfa bada al-khalqu kẹ́ ẹ lọ wádìí pé báwo lọ́lọ́run ṣe bẹ̀rẹ̀ ayé. Ìmọ̀ wo ẹ̀sìn wo ló sọ pé ká má wádìí ìjọ táyé ti ń bẹ. Òun ni Kùránì sọ pé kayfa bada al-khalqu ẹ wádìí ìjọ táyé ti ń bẹ ẹ lọ wádìí ẹ. Àwọn òyìnbó jáde wọ́n sọ pé ayé ti ń bẹ nísìn yóò ti tó nǹkan bí 4.54 billion years. Nígbà tí wọ́n lọ wá ní Kùránì sọ pé ká lọ wádìí ẹ̀. Bóyá ánsà tí wọ́n tún gẹ̀ẹ́tì yìí bóyá kò accurate torí 2 billion ni wọ́n pè tẹ́lẹ̀ ká tó rí pé ó ti tó 4.5 billion. Àwádìí a máa wá láwọn tí ń wádìí irú ẹ̀ a máa sọ pé ìwádìí irọ́ òṣìwò ìwádìí rádaràda wo ni wọ́n ń ṣe. Kùránì sọ pé sí irú ẹ lọ wádìí ẹ̀. Súnmọ́ láwù yunshi'u nashi'atal akhirah. Inna Allaha ala kulli shay'in qadir. Ọlọ́run ní nashi'atal akhirah yunshi'u àwọn ẹ̀dá mi òun ní kápá òun tún máa mú wọn wá.
at a particular point in time òun máa mú àwọn ẹ̀dá míì wá sínú ayé òun máa mú ọ wá irú ẹ̀ náà ló ṣe nígbà tó mú àwọn ẹ̀dá èèyàn tó ń gbélé ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mú ọ kó wá mú ádámù wá nẹ̀ṣíyátàlì áyíra nìyẹn so oríṣiríṣi generation èèyàn náà ló ti wá làfáà kan fi sọ pé kọ́bùlà ádámù àwàdìmù pé ṣáájú kádámù tó dé àwọn ádámù kan ti ń wà ní tó ń sọ bẹ́ẹ̀ náà ni pé àwọn ẹ̀dá èèyàn kan ti ń bẹ ṣáájú kádámù tó dé ádámù kọ́ làkọ́kọ́ èèyàn ti ń bẹ kán tó dá ádámù DNA àwọn èèyàn yẹn náà lápadà lò láfi dá ádámù à ń ta àkọsí náà ni pé a ṣe tẹ́síwíyà rẹ̀ a ṣe reconstitution rẹ̀ proportion rẹ̀ a jẹ́ kó yàtọ̀ a jẹ́ kí carbohydrate tiẹ̀ a jẹ́ kí ó yàtọ̀ a jẹ́ kí fat tiẹ̀ a jẹ́ kó yàtọ̀ a jẹ́ kí lipid ara tiẹ̀ a jẹ́ kó yàtọ̀ a jẹ́ kí gbogbo àwọn molecule tí ń bẹ lára tiẹ̀ a jẹ́ kó yàtọ̀ ní òfin jọ táwọn tì í lòun fi gbọ́n ló fi mọ̀ pé ẹ̀jẹ̀ kọ́ ló yẹ kóun máa mú ẹran èèyàn kọ́ ló yẹ kóun máa jẹ àwa làmú yàrá o kẹfà ìbùdíwù láwọlé kálíkọ súnmọ́ yòókè dùn. àwa làmú yàrá o kẹfà ìbùdíwù láwọlé kálíkọ súnmọ́ yòókè dùn. inna zalika ala Allahi yasir. Quran chapter 29 eléyìí ni verse 19 ó ní ẹ lọ wò ní ẹ lọ kẹ ẹ wò náà gbẹmí Ọlọ́run ti bẹ̀rẹ̀ dání dídá ẹ lọ wò ẹ lọ ronú ẹ lọ ṣe rìsáàṣì báwo lèmi Ọlọ́run ti bẹ̀rẹ̀ dání dídá ẹ wádìí ẹ súnmọ́ yòóyìdù tó fi di wípé mi Ọlọ́run mo tún padà tún nǹkan tí mo ti múrú rẹ̀ wá tẹ́lẹ̀ mo tún padà tún ṣe kí ni mo tún múrú ẹ̀ wá yòóyìdù òun tún mú irú rẹ̀ wá padà so àti rí èèyàn tẹ́lẹ̀ Ọlọ́run tún mú irú èèyàn mi wá ó tún ní kàkọ́ tó wá ń sọ fún wa nínú Suratu Al-An'am yẹn pé tẹ́ ẹ bá sì yẹn mọ̀nàmọ́ná òun tún mẹ́yìn náà kúrò òun tún máwọn mi wá táwọn tí inú òtúndé tún rò páwọn ní àkọ́kọ́ nínú máa fi yìí ṣàṣe máa fi yìí ṣàṣe máa ọba já ṣe púpọ̀ láyé máa fi ṣàṣe máa. àmì ó máa fi ṣàṣe máa. àmì máa fi ṣàṣe máa. ọba já ṣe púpọ̀ láyé máa fi ṣàṣe máa. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam.